Mo kí yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ti Jugba Master Channel. Ẹ kú dédé àsìkò yìí. Ṣeun Agboola lórúkọ mi o. Adẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí a bá wà. Ọlọ́run bá a máa dáàbò ẹ̀bù wá, a máa wà pẹ̀lú wa. Mo kí yín dáadáa. Now, nǹkan tí mo mú wá lénìí, ó jẹ́ ìyàlẹ́nu fún mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórí social media, àtẹni tó ń sọ̀rọ̀, àtẹni tí ó ń comment, ẹni Ọlọ́run ò wọ́pọ̀ láàrin wa. Èèyàn burúkú ló pọ̀ láàrin wa. Ẹni bí ayé àtọ̀run ló pọ̀ láàrin wa. Amòótọ́mọ̀sọ̀ ẹ̀dá ló pọ̀ láàrin wa. Alábòsí onímọ̀nàfìkì ẹ̀dá ló pọ̀ láàrin wa. Kí ló ṣokùnfà ọ̀rọ̀ tí mò ń sọ lásìkò yìí? Kò kọjá ọ̀rọ̀ màmá wa Jumoke George, sista wa Jumoke George. Lórí ọ̀rọ̀ tí Biola Adebayo tó gbé jáde lórí wọn tá a sì rí àwòrán gbogbo ẹ̀. Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ wá jẹ́ doubting Thomas báyìí? Ìtumọ̀ èyí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lọ sí abẹ́ comment section, àwọn ọ̀rọ̀ yìí ẹlòmíì ń sọ pé wọ́n plan ẹ̀ ni. Báwo lọpọlọ àwọn èèyàn ṣe wá kúrú tó báyìí? Báwo lẹlòmíì ṣe, èmi ò ń fẹ́ sọ̀rọ̀ àbùkù síyàn, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ comment tẹ́ ẹ jáde wípé Biola Adebayo àti Jumoke George wọ́n plan ẹ̀ ni. Ẹ sì gbàdúrà káburú dé báyìí. Ẹ gbàdúrà kọ́kàn yín mọ́ balẹ̀. Ẹ gbàdúrà kọ́mọ yín ó rìn sọnù. Ẹ gbàdúrà káyé yín bàjẹ́. Ẹ gbàdúrà káìsàn ó dá yín gúnlẹ̀. Ẹ gbàdúrà kẹ́ ẹ mọ́ rí légbé. Gbogbo kinní tó ṣẹlẹ̀ sí ìyá yìí tó fi ń sunkún, tí àgbàlagbà fi ń sunkún bí ọmọdé, ẹ wá sọ fún wọn pé wọ́n plan ẹ̀ ni. Ẹ ya wèrè gan o. Ẹ gbà mí. So ẹ rí pé wọ́n plan àwọn agbésùnmọ̀mí níjọ́ tí wọ́n ti ń sọ ẹ lọ sábẹ́ comment section pé àwọn èèyàn kan ló plan àwọn bandit nítorí òṣèlú. Ẹ rí yẹn wí o. Ṣùgbọ́n ẹni tó ń sunkún lójú méjèèjì, tí omijé ń jáde ní ojú ẹ̀, tí ò sí lórí sẹ́ẹ̀tì fíìmù, lẹ ló plan ẹ̀ ni. Ó plan ẹ̀ indeed. Ṣérù nǹkan bẹ́ẹ̀ ni irú àǹtí ẹ̀ máa plan? Ìtọ́jú ó dùn mí ẹ̀ mọ́. Bóyá torí pé èmi wọ́n jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò tí mo mọ̀ wà tán léwu, tí mo sì mọ̀ wà tí wọ́n ń wù, tí mo mọ̀ wọ́n tilétilé. Bẹ́ẹ̀ bá jáde sọ̀rọ̀ ẹ ló ń tọrọ bárà. Àwọn tiẹ̀ tún jẹ́ onítìjú. Yàtọ̀ fún tẹ́ bá rí wọn lórí set, kì í ṣe ẹni tó ń jókòó tó ń wúrègbè. Yàtọ̀ fún pé mo máa ń lò wọ́n sínú fíìmù tèmi bá ṣe jáde. Ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún mi. Àdẹ̀ṣẹ̀ṣẹ̀ máa bá wọn wí sí. Nígbà míì tẹ́ ẹ bá pè wọ́n, tẹ́ ẹ bá yọ̀ sí wọn lọ́rùn pé ẹ tí ẹ pè yàn, ẹ tí ẹ ṣe gbá, wọn à ní sọ fún ẹ pé àwọn ò ní káàdì. Tó o bá sẹ́ndì káàdì sí wọn ni wọ́n á tó wá pè ẹ́ padà pé ó mọ̀ ṣe é. Ọlọ́run ló ní o sẹ́ndì káàdì sí mi. Wọn à ní mọ̀gbà tán bá sọ gan, nítorí pé wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ èèyàn. Ẹ̀yin wá jáde lọ sábẹ́ comment section. Ẹ lọ wí rádaràda tí ò ní bá wáyé ń jọ́ mi. Ṣé ẹ gbàdúrà arún tó ṣẹlẹ̀ sí wọn kó ṣẹlẹ̀ sí yín ni? Ẹni kòkó ẹ̀ báyè ló mọ̀ ọ́ lọ. Àfìbà lè ṣoyún kò mọ iye ọmọ. Kọ́ lọ bèrè lọ́wọ́ àwọn tó ń fowó wa táìsàn òṣìṣẹ́ tí wọn ò sì tí ì rí dìsìn, tẹ́sì tí ń dàgbà. Kí ni rádaràda tó dé báyìí gan? Jumoke George, ẹni yìí, ẹni ẹ̀yẹ ni, ẹni à ń pọ́n lé ni. Yàtọ̀ fún mọ̀mọ́ dáadáa tó ń ṣe nínú fíìmù, lójú ayé mọ̀mọ́ rere ni. Mi ò sọ lérèfé, ẹni tí mo mọ̀ dojú wọnú ilé ni. Mò ń pè wọ́n lórí fóònù títí dìgbà tí Biola Adebayo, eyín ọ̀ká àbúrò mi dáadáa, èmi àti ẹ̀ náà
nínú àwọn fíìmù mi kò sẹ́yìn tí ò fẹ́ mọ́ bá mi ṣe nú ẹ̀. Tí n bá sọ̀rọ̀ nípa àwọn méjèèjì mo rí lé mo róde ni, kì í jẹun àwùjọ tì. Báwo ni ìrònú ẹ̀yin èèyàn ṣe rí báyìí? Bẹ́ẹ̀ bá pe àǹtí Jumoke George, ẹ lè mọ̀ pé wọ́n ní problem pé wọn ò tí ì jẹun. Wọ́n á sọ̀rọ̀ dáadáa tó ṣe ó ń ya èmi lẹ́nu pé kí ló ṣe wọ́n nígbà tí mo rí. Wọn ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀, hello àbúrò mi dáadáa, ìyàwó mi ńkọ́, ṣàlàáfíà ni. Ẹ lè rí traces. Bí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn, ẹ̀yin náà lẹ́yìn kò jáde sọ̀rọ̀. Àkílódé tó pa mọ́ra. Ó tún wá jáde sọ̀rọ̀. Ẹ ló plan ẹ̀ ni. Ẹ̀yin tẹ́ ń ronú báyìí, ẹ̀yin ò ní plan tí yóò ṣẹlẹ̀ sí yín ni o. Bí ẹ bá bá ọ̀yàn kan wí lórí social media torí pé ẹ fẹ́ràn ẹni yẹn, ẹ mọ̀ gbèjà ẹni yẹn. Ṣùgbọ́n ìyá dáadáa tí nǹkan ṣẹlẹ̀ sí, ẹ rí gbèjà. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń sọ fún wọn wípé inú yín ò dùn sí tó ṣẹlẹ̀ sí wọn, inú yín ò padà dùn kalẹ̀ lágbára Ọlọ́run lórí ọmọ. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn yìí, a dúpẹ́ pé ayọ̀ ti ń jáde ńbẹ̀. Nígbà tẹ́ ni wọ́n plan ẹ̀. Lagos State Hospital ni wọ́n wà báyìí. Ṣé àwọn àti hospital ṣé wọ́n jọ plan ẹ̀ náà ni? Ṣé wọ́n jọ plan ẹ̀ ni? Wọ́n pe ọmọ wọn níbi tọ́mọ wọn wà lọ́hùn. Ẹ máa rí bí Yínká Adebayo bó ṣe ń wọnú Lagos State Hospital. Ó ń wọnú hospital láti lọ bá wọn. Ẹ máa wò, màá fún yín ní díẹ̀ ńbẹ̀. Ó dùn mí, ó ká mi lára. Jẹ́ kí n rewind ẹ̀ kẹ́ ẹ lè rí pé Lagos State Hospital gangan ni. Ẹni kó ń pè yàn láti inú hospital yẹn pé kán bọ́ síta. Ẹ má bínú, ó ní nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ wù ń bẹ̀ ni o. Yes, mi ní ẹ jẹ́ kí n tó forward ẹ̀ sí inú ilé. Ẹ má bínú, ẹ jẹ́ n forward ẹ̀ sínú ilé. Torí àwọn doubting Thomas yìí náà ni ọ̀rọ̀ wọn sú mi. Mi ò rírú tí wọ́n rí láyé ńjọ́ mo ti dáyé. Kí ni rádaràda tá à ń bá kiri? Kí ni rádaràda? Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló ṣẹlẹ̀? Ẹ wò, ẹ gbà mí, ó ní. Signboard Lagos State Hospital mo fẹ́ kẹ́ ẹ rí ń bọ̀, ẹ má bínú. Now, tí n bá forward ẹ̀ síwájú. Your mom's business. We're going to set her up with a business. She's going to be fine. Okay, ìkẹ́ wá kó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ yẹn tẹ́ ló ń ṣe ní Mali. Lẹ wá ń ṣe lọ́dọ̀ ọmọ mi yìí. Is it no better? Look at you. Look at the way you're looking. Please come home. Ẹ máa bọ̀. Is it the travel document or something else is attached to it? Ṣé kan mi wà ń bẹ̀? Tó bá jẹ́ travel document, ó máa ṣe fún yín lọ́la. Ọmọ tó ń jìyà ní Mali tó ń ṣe ọmọ ọ̀dọ̀ alámọ̀là, ìyẹn ni wọ́n ní kí oníyẹn sọ pé Adebayo, ìyẹn Biola Adebayo, ẹ̀yìn ọ̀ka àti Jumoke George ni wọ́n jọ plan kó sọ pé òun ò rọmọ òun mọ́. My God, my
my God. Anyway, ẹni tó bá bímọ bíi Biola Adebayo tó bá ní ìyá bíi Jumoke George kò ní sọ̀rọ̀ rádaràda jáde lẹ́nu sí àwọn méjèèjì. Biola Adebayo ò tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lọ́jọ́ orí ẹ wo tó ń ṣe láwùjọ ẹ̀dẹ̀ tó fẹ́ mọ fàbùkù kan ẹ mọ̀ burú gan o. Wèrè máa ń bẹnu ọpọlọ ẹlòmíì gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ̀ntì rádaràda àtẹ̀yin tẹ́ jáde tẹ́ sọ rádaràda mò ń bá wí. Mo gbọ́ kinní kan bẹ́ẹ̀ náà ni wọ́n ní lady kan tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára mi tẹ̀ fẹ́ dákọ́ anybody ó jáde lórí ọ̀rọ̀ ọmọ Ìyábọ̀ Òjó pé Donald Duck àbí nǹkan ọkọ ọmọ Ìyábọ̀ Òjó kò lówó lọ́wọ́ ọ̀dọ̀ ìyá ẹ̀ ló ń gbé oh my God kai nìkan ló fẹ́ kó tó pé dé pé ó fẹ́ ọmọ Ìyábọ̀ Òjó. Ojú yìí kì í ṣe gbọ́re kì í ṣe rí rere etí kì í gbọ́re. Gbogbo bẹ́ẹ̀ ṣe wíṣì tẹ́ wíṣì ọmọ Ìyábọ̀ Òjó ló máa ṣẹlẹ̀ sẹ́yìn àtọmọ yín. Ìtẹ́ wíṣì fún Ìyábọ̀ Òjó ló máa ṣẹlẹ̀ sẹ́yìn gan. Ọmọ náà ò ní pẹ́ kò lé ọkọ mo wà fún lọ́dún méjì rádaràdá ṣe balẹ̀ ayé yín báyìí. Ẹni báwo yẹn ṣe ń wọ̀nyí lépè lórí ẹ̀rọ ayélujára ẹni àfẹ́ àlọ́ràn ẹ̀yin náà tiẹ̀ ṣe nǹkan kan bí ò tiẹ̀ ju ìdá kan lọ nínú ìdá mẹ́wàá tí Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ ti gbèsè. Kò ló lọ ẹ̀ṣọ́ wa tọrọ owó lọ́wọ́ yá àbúgbàbọ̀ gàrí wa. Kí ló dé tó jẹ́ pé nǹkan tíbi tí ò dalẹ̀ máa ń sábà jókòó sí? Kí ló dé tó jẹ́ pé bẹ̀lẹ̀ máa ń wà? Ọmọ Ìyábọ̀ Òjó tó ń gbádùn ẹni tí ò lò ó lọ yóò ṣe wedding nílùú yìí yóò ti ṣe lọ́dọ̀ wọn á tún padà ṣe pépà lẹ́rù pé ń ná ni ayé yín ṣe á bàjẹ́ báyìí. Instead congratulations ọ̀rọ̀ àbùkù ni máa ń jáde lẹ́nu yín. Àwọn bàbá wa ní kẹ́ ẹ bóníre yọ̀ kẹ́yìn náà lè bá a ṣe rere bóníre yọ̀ rere máa jìnnà sí yín ni kì í ṣèpè èmi kì í ṣépè. Ẹni tó bá wùwò ìpèlè pé máa mú èpè kì í sí ní ìjà kì í dẹ̀ sí ni mú. Bẹ́ẹ̀ bá ń wùwà àdúrà tẹ́ bá ṣépè fún èpè ò ní mú tẹ́yẹ̀ bá wùwà èpè tẹ́ bá ṣàdúrà fún èpè ló máa jà o. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀kúsọ lórí Jumoke George àti Biola Adebayo ó kù yín ó kọ́ lọ́hùn. Àdúrà wa sọ́lọ̀ ni pé kọ́lọ́hún fi ìyá wa Jumoke George kó fi wọ́n lọ́kàn balẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ sì ti nawọ́ sí wọn àdúrà wa sí yín ni wípé owó kò ní tán lọ́wọ́ yín owó ìtánlé ajé iyọ̀ kì í tánlé ọlọ́ṣà òjò sú ẹ̀rùn yan kò ní kọ́ ọmọ alákàn ó mọ̀ ṣèpò ẹ máa rí tí ń ṣe ni o níbikíbi bó ti wulẹ̀ kó le tó ẹ máa rí tí ń ṣe ni lágbára Olódùmarè. Ju gbogbo ẹ lọ ọmọ Yorùbá ẹ múra o mi ní sọ jù bẹ́ẹ̀ lọ kí mo ní kẹ́ ẹ múra fún ẹgbẹ́ ẹni lọ́kàn wípé wàhálà ti dé inú igbó káàkiri kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tàdúgbò mo sì ń mẹ́tò kan bọ̀ láwọn kan tó ṣèpàdé lórí bí wọ́n ṣe dáàbò bo àdúgbò wọn ẹ̀ṣẹ̀ òsínú ká dáàbò bo àdúgbò wa o ẹni ọwọ́ bá tẹ̀ tó bá jọ̀daràn wàhálà ti ẹnu ẹni tí kì í ṣọ̀daràn kò sí tí wọ́n fẹ́ ṣe fún un ṣùgbọ́n inú igbó kọ́ léèyàn gidi ń gbé o ọ̀daràn ní gbénú igbó o àgbẹ̀ ń lọ sóko lọ dáko ni o inú igbó lọ̀daràn ń gbé èèyàn rẹ̀ ló ń gbé gbòòrò láàrin èèyàn ẹ bá sì rẹ tó ń gbénú igbó ọ̀daràn pọ́nbélé ni torí ta ló fún nílẹ̀ nínú igbó ṣé èèyàn kan kọ́ ló nílẹ̀ tó nílẹ̀ bá dé sí òní po nílẹ̀ dànù kó lè máa ráyè gbénú igbó. Ire o Ṣeun Agboola lórúkọ tèmi o ẹ ṣé.